Iṣẹ́ ilé tẹ́ ń wò ní ẹ̀bẹ̀ àwọn àgbà. Ẹ̀bẹ̀ àwọn àgbà ṣínà tó dáa gidi ni. Kódà kò sẹ́ni tí ò lè lò ó, ọkùnrin lè lò ó, obìnrin lè lò ó. Ṣùgbọ́n ẹ jẹ́ ká farabalẹ̀ kí ká gbọ́ lílò ẹ̀ torí àwọn ìkìlọ̀ tó wà ń bẹ àní ṣíṣe àní ṣe ewé àtegbòlò láṣẹ Ọlọ́run bá o. Fóònù nọ́mbà mi náà yí padà 081 38 11 76 03. Kọ́ni nọ́mbà mi nìyẹn, WhatsApp nọ́mbà mi nìyẹn. Àní ṣíṣe láṣẹ Elédùmarè. Báwo lẹ ṣe máa ṣe? Ẹ máa wá ewé ìyálòde pupa, òun náà lẹ́ ń wò lójú àwòrán ẹ̀. Ìyálòde pupa pẹ̀lú funfun, òun náà ní ẹja méjèèjì ẹja papọ̀. Tẹ́ bá ti ja báyìí, ẹ wá wá ewé ewúro. Tẹ́ bá ti fẹ́ ja, ẹ fọwọ́ gbá lẹ́ẹ̀mẹ́ta. Ẹ pè ní ewé adùn ní ẹ̀ẹ̀mẹ́ta kẹ́ ẹ tó ja. Tẹ́ bá ti wá ja, ẹ dà gbogbo ẹ̀ papọ̀ báyìí. Ẹ wá da omi sí, ẹ gbó dáadáa. Tí ẹ bá ti gbó dáadáa, ẹ máa gbó tó máa kúná dáadáa, tó máa ṣe lẹ́bẹ́lẹ́bẹ́ dáadáa. Tẹ́ bá ti gbó tó dáadáa, ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká kó gbogbo ìdọ̀tí inú, ẹ jẹ́ ká kó, ká fi aṣẹ, ká fi wà, ká kó kúrò. Tá bá wù wá láti lo ọṣẹ nínú nǹkan tí a wà kúrò náà díẹ̀, tá máa bu díẹ̀ ń bẹ̀, tá máa gún mọ́ṣẹ́ wẹ̀ kan, tá máa kó sórí kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tá bá wù wá ká lo ọṣẹ, a lè má lo ọṣẹ, sí ká lò bẹ́ẹ̀. Báwo la ṣe máa ṣe? Tẹ́ bá ti gbó tán báyìí, tẹ́ ti wá gbogbo ìdọ̀tí inú ẹ̀ kúrò. Ẹ wá gbé síta gbangba níbi tó sì máa rí sọ́mọ̀, ẹ filẹ̀ síbẹ̀. Tó bá ti wá di alẹ́, láti aago 8 sókè lẹ ti lè wẹ̀ kí aago 12 tó lù. Láti aago 8 sí òkè lẹ ti lè wẹ̀ kí aago 12 tó lù. Tí aago 12 bá ti wẹ̀ mọ̀ pé a ti bọ́ sí ọjọ́ kejì nìyẹn. A dára fún àní ṣíṣe o. Tẹ́ bá ti wá fẹ́ fi wẹ̀, ẹ wá bọ́ síta gbangba ń bẹ̀, ìta gbangba náà lẹ ti máa wẹ̀. Ẹni tó bá ní àǹfààní láti wẹ̀ níbi tí ìta gbangba tó ti máa rí sánmọ̀ bá wà, ẹni tó bá ní àǹfààní láti wẹ̀, ẹ lè wẹ̀ ní ìwẹ̀, ṣùgbọ́n ó dáa kéèyàn wẹ̀ níbi tí ó bá ti máa rí sánmọ̀ ju kéèyàn wẹ̀ lé ìwẹ̀ lọ. Ṣùgbọ́n tí ó bá ṣàǹfààní láti wẹ̀ níbi tí ẹ ti máa rí sánmọ̀ níta gbangba, ẹ lè wẹ̀ lé ìwẹ̀, ṣùgbọ́n ó dáa torí àgbègbè ibi tẹ́lómi bá wà, ó lè má sí àǹfààní láti lè lò ó níta. Elédùmarè jẹ́ kádùúrà wa gbà. Báwo lẹ ṣe máa lò ó? Tẹ́ bá ṣe ń fi omi yìí wẹ̀, ẹ máa ṣàdúrà gbogbo nǹkan tẹ́ bá fẹ́. Ipe kí adùn wọ ní iṣẹ́ yín, kí ọ̀nà ṣí, kọ́nà là fún yín. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé kó bẹ̀rẹ̀ sí ní máa yọrí sí rere. Káwọn tó ní ayé kán ṣílẹ̀kùn oore, kán ṣílẹ̀kùn àánú fún yín ní gbogbo ọ̀nà. Kádùn wọnú iṣẹ́ yín o, pé iṣẹ́ yín ò gbọdọ̀ di ìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Ní gbogbo ọ̀nà bá ní kẹ́ ti máa rà àánú gbà lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà. Kí àwọn tó láyé ṣílẹ̀kùn oore fún ẹ̀yin lágbájá ọmọ lágbájá. Tẹ́pẹ́ ẹ̀ ń lo ní claim tí àwọn èèyàn mọ̀ ju orúkọ yín lọ. Kẹ́ bá ti sọ pé káwọn èèyàn kí Elédùmarè kí àwọn tó láyé kó ṣílẹ̀kùn oore fún èmi lágbájá ọmọ lágbájá táwọn èèyàn mọ̀ sí orúkọ báyìí. Ó ti yé yín bẹ́ẹ̀ ṣe máa sọ. Ká níwọ̀ tó ní claim táwọn èèyàn mọ̀ dáadáa tó bo ẹlòmíì máa ní claim tó máa borí orúkọ ẹ̀ mọ́lẹ̀. Tẹ́ bá ṣe ń dárúkọ èmi lágbájá ọmọ lágbájá ẹ̀ kẹ́ wá sọ pé táwọn èèyàn mọ̀ sí orúkọ báyìí. Kẹ́jẹ́ kọ́nà òṣì, kẹ́jẹ́ kọ́nà ọ̀la fún nínú oṣù tí mo wà yìí kí n rí àánú gbà. Ẹ̀yin tó láyé ẹ̀ ṣàlẹ̀ mi lágbájá ọmọ lágbájá o. Ẹ jẹ́ kí n rí tèmi ṣe inú ayé o. Ẹ jẹ́ kí ọmọdé dáwó jọ fún mi, kágbà dáwó jọ fún mi. Ẹ má jẹ́ kí n rí wàhálà, ẹ má jẹ́ kí n rí ìdààmú. Gbogbo nǹkan tí bá ń ṣe jẹ́ kó máa yọrí sí rere. Ìdùnnú ni mo fẹ́ nínú ayé mi, mi ò fẹ́ ìkorò. Nínú iṣẹ́ mi, mi ì fẹ́ ìkorò, adùn ni mo fẹ́. Ẹ sọ̀rọ̀ gbogbo tẹ́ bá fẹ́, tẹ́ máa fi ṣàdúrà yẹn tán. Tígbà tẹ́ ń bá ń rawọ́ ẹ̀bẹ̀ ni, ẹ̀bẹ̀ àwọn àgbà tó dáa gidi ni. Tá bá ti fi wẹ̀ tán, ẹ jẹ́ ká sọ kọ̀ọ̀kan yẹn nù, ẹ lè tẹ́ bá lò kàn, tẹ́ bá dẹ̀ mọ̀ pé àlò kọ̀ọ̀kan tẹ́ pa kàn fi ṣanra ni. Ẹ má yẹ ká nu ara, ẹ jẹ́ kó omi ẹ̀ kó gbẹ mọ́ wa lára. A ní nu ara rárá o, a máa yẹ kó omi ẹ̀ gbẹ mọ́ wa lára. A lè dúró díẹ̀ kó omi ẹ̀ fi gbẹ mọ́ wa lára. Tó bá dẹ̀ ti omi yẹn bá ti gbẹ mọ́ wa lára, tó jẹ́ ká lọ sùn. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, ọ̀nà máa ṣí fún wa, ọ̀nà máa là.